Africa Content TV. Bàbá mi Àjàní ti wáyé, wọ́n ti lọ. Sheikh Muyideen Àjàní ti wáyé, wọ́n ti lọ. Àmọ́ wọ́n ṣe mọ́lẹ̀ gbàgbé fáráyé. Àwọn lè kú sí fọmọ Àdámà. Ọlọ́run bá mi kẹ́ wọn gbàgbọ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn gbàgbọ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn gbàgbọ́ wọn. Àwa ayé kú ó sì fọmọ Ádámà. Ọlọ́run bá wa kẹ́ wọn gbàgbọ́ wọn. Orílẹ̀-èdè Islam márùn-ún ló wà nínú ogun kòjogún kọjọ fìtínà látara wàhálà. Ẹ mú ẹ̀sìn náà ó fẹ́ sú gbogbo mùsùlùmí. Méjì ńlẹ̀ pín wá sí. Ọ̀tọ̀ ní gbogbo mùsùlùmí tá ń bẹ ní Nàìjíríà. Ọ̀tọ̀ ní gbogbo mùsùlùmí tá ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kan bẹ ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá tí wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀yin lọ́tún lósì. Táyìn náà wá rọ̀pẹ̀tì bí apẹ̀rẹ̀ ẹnu fùfú. Wọ́n ń pè yín láàfẹ́ ẹlẹ́bọ. Ẹ̀yin náà máa pa wọ́n náà láàfáà súnà ẹlẹ́bọ. Súnà ẹlẹ́bọ làwọn náà. Súnà kèfèrí ni wọ́n. Súnà kèfèrí gidi ni wọ́n. Kí ni tí ti jẹ́ tó jẹ́ pé yín lẹ́ẹ̀dá náà? Tẹ́ wá wọn iná fún bàbá Muyideen Bello, kí ni tí ti jẹ́? Níbo ni a ti tata ló dájọ́ ọ̀rú ẹ̀? Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Anabi ni la tasubu li amwata fatunu li ahya. Anabi ni ẹ má bú àwọn òkú mọ́, ẹ má bú òkú tó ti lọ, kẹ́ ẹ má wá kó ìnira bá àwọn tí ń bẹ láyé. Ẹ má bú òkú mọ́. Níbòmí Anabi ni la tasubu li amwata. فإنهم قد أفضوا إلى ما قدموا. Ẹ má bú òkú mọ́. Àwọn tí déwájú Ọlọ́run wọ́n ti ń gbẹ̀san ṣẹ̀ wọn lọ́wọ́. Kí ni wọ́n máa tọ́ bá kúrò láyé? Ọ̀nà abọ́lọ́ máa tọ́ gbà kúrò láyé. Bàbá tó sórí ire tí gbogbo ayé mọ̀ pé eléyìí wáyé ọ̀ráyé ṣe. Ìwọ ń fẹnu ẹ̀gán kan. Ànábì sọ̀rọ̀ yìí, inú bí Ànábì. Débi pé ọ̀kan náà àwọn sàhábà sọ fún Ànábì pé ya Rasulullah na'udhu billahi min ghadabik. Ànábì Ọlọ́run má jẹ́ a rí bínú rẹ̀. Ọ̀rọ̀ pé wọ́n bú òkú lọ́ka ọ lára tó báyìí. Ọlọ́run má jẹ́ a rí bínú rẹ̀. Iná alíjẹ́ ti dá ẹni. Amastawaya ala jadidi adinaya ulilibila ala jadidi adinaya ulilibila. Wọ́n gbé òkú ẹni tí ò jẹ́ mùsùlùmí kọjá níwájú Ànábì. Ànábì dìde fún. Wọ́n gbé òkú ẹni tí ì ṣe mùsùlùmí kọjá. Ànábì dìde fún. Nígbà Ànábì dìde, àwọn sàhábà bi Ànábì léèrè pé òkú tí ń gbé lọ yẹn òkú Yahudi ni. Ànábì ní alaisati nafs. Ẹ̀mí tẹ̀mí fi ń sáyé kọ́ ló wà lára tiẹ̀ náà ni. Bó bá jẹ́ kèfèrí Ọlọ́run ni, kí ni tí yín ti jẹ́? Talkless of ẹni tí ò tiẹ̀ wá sẹ̀. Níjọ́ tẹ́ ti gbé wàhálà dé bíi 30-something years ago. Tẹ́ ti gbé fìtínà dé níjọ́ náà ní ara ò ti jẹ́ Islam mọ́. Ní gbogbo ayé Salafi ti ń bẹ tipẹ́ o. As from 1880 ní Salafi ti ń bẹ. Àwọn Salafiya wọ́n jọ gba ìjọba Saudi Arabia fáwọn tí ń bẹ lé nínú o. Àwọn ni wọ́n jagun gbàjọba. Láwọn Salafi original ayé John tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run sí nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n fi agbára, wọ́n fi gba ìjọba, wọ́n lé àwọn Alu Sherif kúrò níbẹ̀. Wọ́n wá gba ìjọba fún àwọn Alu Suud. Wọ́n dẹ̀ jọ ṣèwé àdéhùn pé àwọn làwọn máa control ẹ̀sìn, ẹ̀yin lẹ́ẹ̀ máa control ìjọba. Bí wọ́n ṣe ṣe lọ́dún náà lọ́hùn nù. Kó tó di pé thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi idhnillah. Àwọn tí a padà jogún tírà Salafi minhum zalimun li nafsihi, alábòsí ń bẹ láàrin wọn. Ntí wọ́n bú tí a yàwó àìdá nọ́ọ̀sì àmọ́ àǹtà fáìlú yàmọ́ yọ àjò alẹ́
umuru bin nafasi ntí wọ́n kó àwọn èèyàn lé lórí wallahi ńbẹ lọ́wọ́ tí wọ́n náà wọ́n kà change orúkọ kíní yẹn wọ́n pè ní nǹkan mìíràn ni ìwọ tí wọ́n ń ka ẹ̀mí rẹ ibo ló mọ̀ tẹ́mi rẹ ó tàn sí gbogbo èèyàn ní kèfèrí gbogbo èèyàn lẹ́ni ibú tó bá jẹ́ pé ẹ̀yin àfàlẹ̀ Yorùbá wallahi wọn nírinṣẹ́ kankan ju ebu orí íńtánẹ́ẹ̀tì lọ wọn nírinṣẹ́ ju ebu orí íńtánẹ́ẹ̀tì lọ bí wọn bá bu yẹn náà bu wọn padà it's high time tẹ́ ẹ bá tètè dìde ẹ̀yin àfàlẹ̀ Yorùbá gbogbo àwọn bàbá wa tó kù láyé yìí gbogbo ọjọ́ tí wọn bá ti ń jáde láyé ni wọ́n máa fẹnu yẹ̀yẹ́ wọn níjọ́ àwọn bàbá tiwọn náà bá jáde ẹ̀yin náà jáde tiwọn báwọn síbáwọn náà ní àwọn bàbá láyé wọ́n dẹ̀ láwọn àfa àtọ́dàgbà tí wọn bá ti ń kú ẹ̀yin náà máa jáná lé wọn lórí ẹ máa pè wọn lọ́mọ náà ẹ jẹ́ àjọ dàrú bí ọba dàrú kíjọba wá wò pé àwọn wo ní eléri ibú tẹ́ ń dalẹ̀ Yorùbá rú báyìí kíjọba wò pé àwọn wo lòpònú tẹ́ ń dalẹ̀ Yorùbá rú báyìí ẹni ọba bú bàbá ẹnìkan bú bàbá tiẹ̀ náà ntọ́rọ̀ kan nu èyí tó bá yà gbé lọ kóòtù á gbé lọ àmọ́ majority àwọn eléyìí wọn nílà káyì wọ́n wá balẹ̀ Yorùbá jẹ́ ni àìjọ sí Islam ní Islam jọ kó wa pọ̀ ni sẹ́yìn lẹ́ẹ̀dájọ́ ni àwọn kan bẹ láyé tí wọn ò tiẹ̀ gbà pọ́lọ́hún bẹ ẹjọ́ kí lẹ́ẹ̀dá fáwọn yẹn wọn rí Ọlọ́run rí wọn gbúrò Ọlọ́run rí ṣé lérò pé gbogbo orílẹ̀-èdè ayé ní Islam wà ní àwọn orílẹ̀-èdè kan bẹ kò sí Islam ń bẹ lórílẹ̀-èdè ayé tá a wà yìí náà bí wọ́n ṣe báànù Christianity láwọn orílẹ̀-èdè kan wọ́n báànù Islam lára orílẹ̀-èdè kan wọ́n dẹ̀ báànù traditional Islam orílẹ̀-èdè kan kí ló dé títí yín le tó báyìí àti 1991 wọ́n bẹ̀rẹ̀ tí ń jẹ́ Ahlus-Sunnah wal-Jama'ah wọ́n bẹ̀rẹ̀ òun bóyá ní 1980 something kó tó wá no 1880 tàbí 1890 mìíràn ti yá àyàn mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n fọ́ọ̀mù ẹ̀ látara sàlàfíà ni wọ́n ti fọ́ọ̀mù ẹ̀ àwọn kan ni wọ́n dé ni wọ́n tún rọ pé eléyìí ẹ̀ jẹ́ gbogbo tó bá jẹmọ́ ti sunna nabi ńláwó gbàmú pẹ̀lú àníyàn rẹ̀ làwọn tí wọ́n dá sílẹ̀ ni a fi dá sílẹ̀ Ibn Taymiyyah rahimahullah Ibn Qayyim rahimahullah àwọn ẹni Ọlọ́run tí wọ́n dá gbogbo nǹkan yìí lẹ̀ àníyàn rẹ̀ ni wọ́n fi dá sílẹ̀ ọdọwọ tí ń tẹ̀lé sọ dín ní iṣẹ́ fìtínà kó tó wá di pé wọ́n pín sọ́nà mẹ́ta àwọn kan gbàgbọ́ pé àwọn lè dá sọ̀rọ̀ politics àwọn kan láwọn ò gbà àwọn kan ní gbàgbọ́ sí pé káwọn ó gbébọn ni sẹ́tẹ̀ bá wá gbébọn sí ilẹ̀ wa ń bí ilẹ̀ tí wá gbébọn lẹ́wọ̀ aṣọ wá dọ̀tá ara wa Boko Haram gan Ọlọ́run kápá àwọn ká tó pẹ̀yìn kí ni tiyín ti jẹ́ tẹ́ẹ̀mọ̀ wá dánilé gbogbo wa lórí gbogbo bàbá yín iná ni wọ́n wọ̀ lábàríkà Al-Qur'an kí ni tiyín ti jẹ́ bàbá tó bí kọ̀ọ̀kan yín wọ́n wọ̀ iná lábàríkà Al-Qur'an kí ni tiyín ti jẹ́ tẹ́ẹ̀mọ̀ dájọ́ ná lé gbogbo àwọn àfa wa lórí ẹ̀yin àfa wa tẹ́ dákẹ́ bàbá gbogbo yín bẹ́ẹ̀ lé o tí a bá ti ń kú làwọn eléyìí wọn mọ kódà bí náà yẹn o bọ́lá wọn ò gba ẹnu wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò mọ dùn yàn lẹ́mìí èébú mélòó ni wọn ò búrú wa tán èpè mélòó ni wọn ṣẹ́ fún wa tán níjọ́ wọn ti gba mọ́dí àbí sí tùdé ní fìtínà ti wọlé Yorùbá mọ́dí àbí mẹ́rin madhaib mẹ́rin là ń lò nílẹ̀ Yorùbá mọ́dí àbí kan lòun náà gbà wá mọ́dí àbí àtàkà wúrú àwọn àfáà ẹ yẹ̀yẹ́ àwọn àfáà ẹ kásọ àpọ́nlé kúrò lọ́dọ̀ wọn ẹ yẹ̀yẹ́ gbogbo wọn ẹ̀yin tẹ́ ń yẹ̀yẹ́ àwọn àfáà ẹ wá lérò pé ẹ̀yin náà bá àánú Ọlọ́run kúrò láyé Baba Muyideen sin lọ́n gan ni gbogbo ara ni Baba Muyideen fi sin lọ́n wàláhì bí àsìkò òrùn bá tó tí bàbá bá wà nínú mọ́tò ẹ máa mọ̀ pé ara bàbá yẹn ò balẹ̀ mọ́ kò sí tí bàbá kì í fi sin lọ́n kò sí tí bàbá ò lè yọ̀ọ̀dá nítorí ìtọ́lọ́run nínú àwọn mẹ́rin tí mo ń tijú láyé tí wọ́n tọ́ mi tí mo mọ̀ pàtí kékeré náà ti mọ̀ mí the last of the last ni Baba Muyideen tó lọ yìí Allah ta lẹ́yìn bẹ́ẹ̀ bá wá ṣe tán ẹ máa sọ pé gbogbo kéwú lẹ́mọ̀ ṣé Ọlọ́run fi kéwú ròyìn ànábì nínú Qur'an ni fa innaka la'ala khuluqin azim ìwà lọ́lọ́run fi ròyìn ànábì ó dáa kí èèyàn ó lẹ́kọ̀ọ́ kéwú bẹ́ẹ̀ tí èèyàn bá lẹ́kọ̀ọ́ kéwú tí ò ní maturity tí ò ní wisdom ọba tó ní wá gan sọ fáwọn kan pé alaysa minkum rajulun rashid ẹ̀yin ò lọ́pọlọ tẹ́ fi lo mímọ̀ yín ni àfi ká ẹ máa ṣépè fún gbogbo àfáà lọ́tún lọ́sì ẹ wá so ṣe débi pé ẹ ti kó majority àfáà sínú apẹ̀rẹ̀ kì í ṣẹ́rù tèmi ọmọ akéwògbẹ̀rù nínú yín ó kó sínú apẹ̀rẹ̀ mélòó lára yín
mélòó àwọn alùsùnà tí wọ́n dá ń bẹ o ẹ má sì mí gbọ́ o àwọn alùlìfìtìnàtì àwọn ni àwọn kan bẹ alùlìfìtìnà ni wọ́n ìṣe alùsùnà àwọn alùsùnà dáadáa ń bẹ nílẹ̀ Yorùbá yìí láwọn àgbà sùnà àwọn torí wọn pé àwọn tí ń wá àlàáfíà àwọn tí ń wá bí wọ́n ó ṣe lo ẹwà Islam fi hàn àwọn èèyàn pé tí ń jẹ́ ẹwà Islam ni kì í ṣe àwọn rédèrèdè kọ̀ọ̀kan tí ń jáde láwọn tí ń gan aṣọ márùn tí ń fi abẹ́rẹ́ gan aṣọ márùn mọ́ra wọn lọ́rùn sáà ni wọ́n wá pera wọn pé àwọn lọ́lọ́run gbà fún ibo lọ́lọ́run ti gbà fún yín ẹ̀yin àfáà ẹ̀yin ará ayé ẹ̀yin mùsùlùmí ayé bẹ́ẹ̀ bá ti rí yàn ó ń jà mí lẹ́nu pé wáì tó jẹ́ pé ẹni tó bá ti lè sọ̀rọ̀ burúkú jáde sí yàn lẹ́gbàgbọ́ pò ń lo ìbẹ̀rù Ọlọ́run tá lànàbì sọ wọ̀rọ̀ tán sọ ìta lànàbì sọ òkú wo ni ń gbé lọ tá lànàbì sọ yìí pé inú náà ní lọ òkú wo ni wọ́n ń gbé lọ ó ikú wọ́n ń gbé lọ ànábì wa ní bí sẹ́ ń lọ yẹn inú náà ní lọ tá kí ló dé tẹ́yìn mẹ́sìndà ànábì lọ báyìí gbogbo ẹni tí ọba máa gbà pa àfáàlè èèyàn ẹ máa wo ẹ̀kọ́ ẹ máa wá wo ìwà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ bá jẹ́ khalafa mímọ̀ tó lóhun ní ẹ gbà pé kì í sàfà àfà ṣàìtọ́nù ni iná àlíjẹ́ di ìdá ẹni. ìdá mọ́tòláyà alájẹ́dídì. kádìnnáyà òlìlìbìlà alájẹ́dídì àti òlìlìbìlà. mùsùlùmí tí ń yẹ̀yẹ́ bàbá Muyideen Bello àwọn bàbá tiẹ̀ náà gbẹ̀san níjọ́ wọn náà bá kú ọ gbẹ̀san à ń retí kí bàbá kọ̀ọ̀kan yín náà wò kú à ń retí ẹ̀ èyí tí ò ní bàbá láyé nínú yín yóò ní fámìlì gbogbo wa lájáde tá a máa rọ iná lé wọn lórí Ọlọ́run fẹ̀mí wálẹ̀ gbogbo bàbá tó bí yín kódà bó kú mọ́sálásí àsọ pé náà ní ọwọ́ ẹ̀yin náà lọ fìlẹ̀ wò kẹ́ ẹ mọ̀ bí ṣe rí mùsùlùmí tí ń yẹ̀yẹ́ àfà traditionalist ẹ̀yin oníṣẹ̀ṣe múrítẹ́nìkan náà jáde tí ń ṣépè fún bàbá Muyideen Bello ẹ̀san máa ń bẹ èmi kì í ta sí àwọn ẹlẹ́sìn míì bẹ́tẹ́ léyìí tí wọ́n ṣe yìí ti pọ̀ jù náà sódà káwọn olórí traditionalist náà máa kú káà náà máa ṣépè fáwọn náà káà náà máa sọ pé bí wọ́n ṣe ń lọ nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí wọn how will you feel ẹ tiẹ̀ tijú ó ti kú ṣe bí àṣà Yorùbá máa ń bọ̀wọ̀ fẹ́ni tó ti kú ni kí ló dé tí bàbá ẹni Ọlọ́run yìí lọ tán tẹ̀yìn kan tó jáde tẹ̀yìn náà ń ṣépè àwa ń wọ́n náà bá láàfíà ó ṣèjọba láàrin gbogbo ẹlẹ́sìn ẹ̀yin believe pẹ́yìn lẹ́yìn gbẹ́jù pé ọgbọ́n yín ni ló fà á tẹ́ ẹ fi ń rọ̀rọ̀ sọ àfikẹ́ tó máa ṣépè kò ní dáa káà náà jáde ká máa ṣépè fáwọn tí yín náà tí wọ́n bá kú o kò sẹ́ni tí ò ní lọ́run o wàláì gbogbo wa lálọ́run o èmi kì í àtàkì ẹlẹ́sìn mo dẹ̀ máa ń preach fún humanity mo máa ń preach fún peaceful coexistence but whatever and 10 years ń gbà tó ti kú yẹn fi sílẹ̀ náà wọ́n bẹ̀ lè pọ́njí sí Ọlọ́run rẹ̀ bọ́lọ́run ṣe rán ni ẹ̀yin náà ní àwọn bàbá o tí wọ́n sì pọ̀ tí wọ́n bẹ láyé o tí wọ́n dẹ̀ ló kọ táyé mọ̀ wọ́n ẹ má jẹ́ mùsùlùmí ọgọ́dẹ àwọn tí yín náà o ẹ jẹ́ àjọ lo àlàáfíà ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ẹ jẹ́ ká làáfíà ó jọba nínú ẹ̀sìn ẹ má ṣàṣejù ẹ tí àṣejù tí ń wọ̀ jù kò sí tí anybody lè ṣe Islam ò lè wo anywhere ẹsẹ̀ méjèèjì ní Islam ó fi dúró kò sí tí anybody rí ṣe sí ẹlẹ́bọ ò lè tán traditionalist ò lè tán kò sí tí anybody rí ṣe sí Christianity ò lè kúrò àjọgbáyé ni àmọ́ kẹ́ ẹ máa wá fẹnu yẹ̀yẹ́ àwọn àfáà ẹfẹnu yẹ̀yẹ́ Ọlọ́run ẹfẹnu yẹ̀yẹ́ Quran à ń dákẹ́ à ń wò báyìí pé bóyá ń táwọn èèyàn wá ṣe tẹ́lẹ̀ ni àwa àrípò tí èyí náà ti tún pọ̀ jù ẹ dákun ẹ jẹ́ àjọ fàlàáfíà àjọ gbé iná líjẹ́ di ìdá ẹni. ìdá mọ́tòláyà alájẹ́dídì àdìnnáyà òlìlìbìlà alájẹ́dídì àdìnnáyà òlìlìbìlà. ẹ̀yin tá ń ṣépè wípé wọ́n ṣe sin bàbá Muyideen sínú ilé ẹ̀ ẹ mú àyà Kùránì kan jáde ẹ mú àdìsí kan jáde tó sọ pé ní tí wọ́n bá sìnkú ẹ̀ sínú ilé iná ní owó ẹ mú jáde kí ló dé títí yín le jù báyìí ṣé pẹ̀lú bí gbogbo mọ́kíbára wa tí ò ní security yìí ni wọ́n mọ̀ wá lọ sìnkú ẹni tó lórúkọ sí tó jẹ́ pé ẹni tó bá lórúkọ ní àkọ́kọ́ ń wá orí ẹ̀ bí mi ò dàgbà tó bàbá Muyideen Bello
ó nílẹ̀ tí mo ti rà for my family cemetery mo ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ tá a bá ti parí ẹ̀ tán lọ́jọ́ bá dé ibọ̀ kan nú ilé mi nìkan yá sinmi sí kí ni problem yín kan tí mo bá ní ìgbìyànjú láti fi kọ́ makbara pé èmi náà ní cemetery fún family mi mo ṣe acquire rẹ̀ ni Ọlọ́run ló dẹ̀ mọ́jọ́ kú kẹ́nìkan wá sọ pé wọ́n gbé mi lọ wọ́n gbókú mi lọ sínú igbó bí n bá lè sọ nǹkan kan ọba tó ni mi ò ṣe pè fún níbi tí ò sí security wo lájọ pa wọ́pọ̀ tá a ṣe ẹnu wa ò kò báwo lẹnu wa ṣe fẹ́ kò ẹ̀yin tẹ́ ń dà wàrú náà rè mélòó wà lẹ́yìn gan tẹ́ ń dà wàrú yìí àwọn alùsùnà rẹ̀ ń bẹ o Sheikh Imran Eleha mo gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ó wú mi lórí gan Ọlọ́run bá san yín lẹ́san dáadáa àmín tírú yín bá pọ̀ láàrin àwọn alùsùnà wàláì á nísìmí nílẹ̀ Yorùbá kí ni tẹ́ ń gbé níjọ́ tẹ́ ti ń dá wàhálà yìí sílẹ̀ ẹ dákun ẹ mú odidi ìlú kan jáde tẹ́ lè sọ pé odidi ìlú yìí ti yín nìkan ni wọ́n sì ń kàn mí ẹ mú jáde nílẹ̀ Yorùbá wàhálà yìí pọ̀ ju ẹ̀yin kọ́lẹ́ ìdájọ́ ẹ pàdé Ọlọ́run níjọ́ kan iná líjẹ́ di ìdá ẹni. ìdá mọ́sítọ́ọ̀láyà alájẹ́dídì àdínàyà olíbìlà alájẹ́dídì àdínàyà olíbìlà. ẹ̀yin kọ́mítì tẹ̀sìnkú bàbá Muyideen bá lò ẹ̀yin tẹ̀sí ayẹyẹ ọjọ́ kẹta ṣé àwọn ẹlẹ́nu rézọ̀ yìí lẹ́ ń bẹ̀rù ní àbí Ọlọ́run. Allah. Torí tó bá jẹ́ pọ́lọ̀ lẹ́ ń bẹ̀rù àjọ ń bẹ ní ìjókòó ńjọ́ yẹn ni o ntẹ́ máa wí ni pé ntí Kùránì wí ni ntá dìísì wí ni o àmọ́ nítorí ká má bàa fẹnu bà bàbá jẹ́ gbogbo ń tó yẹ kó jẹ́ àǹfààní ẹ̀jẹ̀ hànà rẹ̀ ẹnìkan ló wọ́n dáná oúnjẹ 5,000 fún àwọn èèyàn ẹ̀dẹ̀ tó sọ jáde pẹ̀yìn lẹ́ni ká má gbé wá ẹ̀dẹ̀ febi pa àwọn èèyàn wọ́n sọ fún yín pé wọ́n ń ṣe àṣàwù láwọn ilẹ̀ Lárúbáwá kan ni oúnjẹ alẹ́ fún àwọn tí wọ́n wá tí wọ́n ò lè padà kí ló dé kí ló le tó báyìí kẹ́ẹ̀tì ẹ̀wà mọ́únjẹ 5,000 yẹn kẹ́ẹ̀ lọ ra ráìsì tútù ẹ̀wà tútù kẹ́ẹ̀ páàkì sínú nylon kẹ́ẹ̀ kàn tó sílẹ̀ gbogbo tálíkọ̀ Ọlọ́run kan máa dé kan máa mú lọ. òkú àáfà ọba oníwàásí ilẹ̀ Yorùbá lẹ́sìn tírìtì bí gbàtẹ́ ń sìnkú member Ansarudeen common member of Ansarudeen. Allah. Common member of Ansarudeen. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwa Ittihad nígbà tá a ti gbégbésẹ̀ tẹ̀tí nínú àsúnsẹ́yìn. Àwa àrẹ́ǹjì pé ọba oníwàásí ni bàbá yìí. Láti ọjọ́ tí a ti gbé bàbá wọlẹ̀, gbogbo àfáà tó lórúkọ ní Kwara State àti state mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá gbogbo àfáà tó ló ń gbà fún òun la fẹ́ gbé wa kán máa wá sí lójoojúmọ́. Nísìnkú ọdẹ àgbẹ̀ nísìnkú àgbẹ̀ àwọn àfọ oníwàásí kan wá ṣàpọ́nlé fún ẹni tá a pè ní olórí oníwàásí tó lọ kì í ṣe nítorí owó wọn à nídìí àti gba owó bí wọn bá dẹ̀ lówó epo tá a bá fún wọn ìyẹn ò sọ wọn di kèfèrí náà wọn sọ pé no kò possible gbogbo Olúbàdàn la fẹ́ wọn máa wá gbọ́ wàásí kán máa gbọ́rọ̀ bẹ̀rù Ọlọ́run kán máa gbọ́rọ̀ tawhid lójoojúmọ́ wọ́n ní no. Aláfẹ́ kámiyan khalifa bàbá Muyideen Bello kí gbogbo ayé ọmọ pé ọmọ bàbá Muyideen Bello náà kéwú khalifa rẹ̀ ní wọ́n ní no. Aláfẹ́ yan wàzírù tí khalifa bá padà síbi iṣẹ́ l'Abuja tọ́rọ ní naibul imam fún Ansarudeen ní Central Mosque Abuja ó dá ẹjẹ́ wàzírù ọwà tí ọmọ mójú tó lé wọ́n ní no. Bàbá tí a ń rò pé gbogbo àwọn àfáà wọ́n ń wá tí wọ́n jẹ ó yẹ kẹ́ ẹ máa wo àwọn kọ̀ọ̀kan nínú ayé pé wọ́n lè mọ́ ní tó bàbá oníwàásí àgbáyé bẹ̀tọ̀ náà ń ṣàánú àwọn náà díẹ̀. Allah. Ó fi wá di pé bàbá ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn ń bẹ lórí ìjókòó nílùú Ìbàdàn àwa ń sọ wípé bàbá ìmáàmù Ìbàdàn náà ń bẹ ń kalẹ̀ bó ṣe háàmì wọ́n ṣe kọ̀tọ́kùrù wa ká gba microphone lágídí ni ó pé nílùú Ìbàdàn ìmáàmù Ìbàdàn wa ṣe àmì ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì wà ń bẹ̀ náà
kí ló dé tẹ́lẹ̀ respect ẹni tó nílùú ẹ̀ wọ́n gbà níkẹ́ gbé program fún wọn bẹ̀tẹ̀ ọ̀rọ̀ bàbá ìmáàmù Ìbàdàn kọjá ẹ sọ pé kó ṣe àmì ẹ padà fún àfáàgbà ládùúrà níparí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n lọ́mọ wọn àwọn náà ni bàbá Muyideen Bello náà ẹ̀yin John Ansarudeen ẹ̀yin lẹ́bí wa abayín bẹ̀ ni bẹ̀tẹ̀ sàwọn àtúnṣe ẹ má jẹ́ kí ẹnu àwọn ọmọ yìí ọmọ tìyín kiri ẹ dúró sójú kan bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ tẹ́ fi bá débi tẹ́ bá dé yìí society wo nínú society Islam ilẹ̀ Yorùbá ló lórúkọ tó yín ẹ l'achievement tó pọ̀ gan ibi ẹ wá bá dé yìí làwọn ọmọ kan máa wá fẹnu tìyín kiri lẹ́yìn náà ó dẹ̀ máa gbà ibo ló wà wípé tí wọn bá ṣe sàárà èmi ò ní kàn sọ òkú di janaiza kaliwalima mi ní kàn sọ òkú di walima o kàn máa wá sí àwẹ̀jẹwẹ̀ mú kàn máa jó kàn máa haram nínú ọ̀rọ̀ Islam kò gbárù ẹ̀ láyè bẹ̀t kò ní ká má ṣàánú ẹni tí ò ní ẹni tó lọ nísìn ó ti wà lọ́wọ́ Ọlọ́run tó bá dijọ́ míì ẹ jẹ́ kí ètò ọmọ mọ́yán lórí àwa tá a jẹ́ Council for Islamic Preachers àmọ́ decide ni pé ẹjẹ́ adákẹ́ ká máa wòran àmọ́ tó jẹ́ intention gbogbo ayé mà bá a ṣe jẹ́ sí bàbá Muyideen Bello tá a fi bò ọjọ́ ìtànà náà gbogbo Council for Islamic Preachers ìtìhad àdẹ̀káwọlé àkàndébẹ̀ àjókòó àwòrán àdẹ̀dìde ìjókòó tó jù yẹn lọ ń kálukú wa náà ń sọ̀rọ̀ ń bẹ̀ ẹ ṣàtúnṣe ẹ dákun ẹ má jẹ́ káwọn ọmọ yìí ọmọ fẹnu léyìn kiri àwa tá a jọ ọmọ yín ẹ mọ iye bú àtẹ̀pẹ̀ ọ̀kan bẹ tí ó tó jáde lọ́la nísìnyí tì mí ètí ń bẹ ní Súlẹ̀jà ọwọ́ sì fẹ́ tẹ̀ ó kù díẹ̀ yóò jáde lọ́la tí ọgbẹ́ni ókè báyìí it's a matter of time ẹ rí i pé yóò jáde lọ́la ebú wo ni ò ní bú mi tán lọ́la ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ ṣàtúnṣe ìjà olórí yáàdì ní àdánwò kan àdánwò kan ọ̀sẹ̀ bọ̀ sáàdì ní àdánwò kan àdánwò kan ọ̀rọ̀ òṣèlú tó yí wọnú wàhálà ni ewu ni ò tó ń wá pé èrò ẹ̀já wí o ẹ̀yin olórí Ìsìlámù fi wá fọwọ́ lẹ́rán tẹ́ ń dasà kò sí nǹkan tẹ́ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tẹ̀bá ikú ẹ̀yin lẹ orojọ́ rẹ̀ bó dọ̀run. ṣẹ́gbọ́ ẹ̀yin lẹ orojọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ orojọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ orojọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ orojọ́ rẹ̀ bó dọ̀run. àmọ́ mo ronú kankan akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú. ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n post nǹkan sórí íńtánẹ́ẹ̀tì ó ṣeéṣe ká má jẹ́ mùsùlùmí o ká má jẹ́ àwọn alùsùnà yìí o tó jẹ́ pé kàn lọ lórúkọ àbú àwọn àbú yẹn mi fẹ́ sọ̀rọ̀ tó burú pọ̀ ni mi bá béèrè pé ta lẹni rẹ tọ́lọ́ ń pè lábù nínú Qur'an ẹ̀dá akọ ẹni ọlọ́run pè lábù tó jẹ́ ni rẹ irú àbú tó jáde yẹn ni mò ń bá wí kì í ṣe gbogbo àbú tó kù o èyí tó post ti ń pé bàbá òun wọ náà lọ láìsí bàbá Muyideen Bello ẹ dákun ẹ jẹ́ àfúrà ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹlẹ́sìn míì ní ń kó wọ àárín yìí àwọn orientalist ọ̀tọ̀ ni wàhálà tí wọ́n fẹ́ change akida Islam ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ wà láwọn aláṣejù politics ẹ̀sìn kò yé majority gbogbo orílẹ̀-èdè àgbáyé ní lo politics lórí religion wọ́n máa plant àwọn èèyàn tí wọ́n kéwú buhaya ẹ̀gbọ́ tí wọ́n kéwú tààrà wọ́n dẹ̀ plant ẹ̀ sínú Islam pé kọ́ lọ dànkarú ẹ̀ dẹ̀ máa rò pé mùsùlùmí ni ẹni tó kọ́kọ́ ṣe múnjídù àkọ́kọ́ dictionary àkọ́kọ́ nínú èdè Lárúbáwá kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn Christianity ni ẹ wo bí irú èèyàn gbọ́ téèyàn gbọ́ èdèdè kó tó fi ṣe dictionary wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà nábì lọ tán. sallallahu alayhi wa sallam. Mahmoud Zanki òhun ní ń rọlé lẹ́yìn Salahuddin al-Ayyubi ní Turkey ìjọba Turkey ní ń kọ̀ntró gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn lágbàáyé ńgbà náà òun ló wá sùn ló wá lọ́la
ó wá lóhùn rí ànábì dẹ̀ ti sọ pé man rahani fi manami faqad rahani haqqan téèyàn bá lálàárí èmi ànábì òdodo lórí mi sallallahu alayhi wa sallam. Sètáni ò lè gbé píkṣọ̀ mi wọ̀ kó tó bẹ́ẹ̀. Ọwọ́ alálà lójú ran lọ́ba rí ànábì ń sọ fún pé ankidhini min adhain bá mi gbèjà mi lọ́wọ́ àwọn méjèèjì tó ń wò yìí. Ó dẹ̀ rí àwọn ọkùnrin méjì ó rí pé irun orí wọn ó ṣe bí ẹni brand díẹ̀. Sultan Zanki ìgbà tó jí ó lọ bá àfáà rẹ̀ ọ̀rọ̀ àlá fún. Ó sun oorun yẹn lóru ọjọ́ yẹn bó ṣe jí ọyàn náfìlà ó tún sùn padà dizem àlá náà ló tó lá ó tún sùn padà lọ́jọ́ kan ṣoṣo ó rí ànábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. Àfáà wa sọ fún tó jẹ́ àfáà gbà nílùú ńgbà náà ó sọ fún pé nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú Medina Ọlọ́run fẹ́ lò ẹ́ tètè gbéra àtìlú Syria tí wọ́n post òun sí títí ń ṣèjọba àtìlú Syria ló ti wá gbéra ó dẹ̀ lò 16 days kó tó débẹ̀. Ìgbà tó débẹ̀ ó máa ń tóun lè fi gẹ́ẹ̀tì òdodo ó wá pè gbogbo aráàlú Medina jọ àwọn nǹkan ẹ̀bùn oríṣiríṣi tó gbé wá oúnjẹ aṣọ ó bẹ̀rẹ̀ sí pín fún gbogbo èèyàn ní ẹ jáde wá bí ṣe ń pín ló ń fojú sọ àwọn méjèèjì kò rí wọn. Ó wá béèrè ó láwọn méjì kan bẹ nínú ìlú yìí mi ò rí wọn láàrin gbogbo ẹ̀yin tẹ́ wá o. Wọ́n ní lóòótọ́ ni àwọn méjì kan bẹ olùbẹ̀rù Ọlọ́run ni wọn àwọn kì í jáde lọ́sàn-án alẹ́ náà máa ń jáde wọ́n máa ń gbààwẹ̀ ní gbogbo ọ̀sán ni òru wọ́n dẹ̀ máa ń ṣe tàájúdù mọ́júmọ́ ni ní haram ní Medina. Àwọn méjèèjì Ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ wọn ní ìyáláyà owó lọ́wọ́ níjọ́ tán ti wọ̀lú yìí ojoojúmọ́ ni à ń ṣe sàárà fáwọn èèyàn tí wọ́n bá ti ń jí oorun àìsùn báyìí àwọn èèyàn tó lẹ́nu ọ̀nà ilé wọn ni láti gba sàárà. Ẹni rẹ ni wọ́n o oníkan bò ń pè wọ́n wá wọ́n pè wọ́n dé bó ṣe rí àwọn méjèèjì nítorí lójú oorun pé ankidhini ní àdáyì kíní yẹn wá sójú wọ́ran ojú ríran rẹ̀ orí pọ́n méjèèjì náà ni. Ó ní bolẹ̀ ń gbé wọ́n láwọn gba ilé kan sẹ́gbẹ̀ẹ́ haram ni torí àwọn fẹ́ jẹ́ aládùúgbò ànábì fún odidi ọdún kan táwọn fẹ́ lò nílùú Medina. Ó ní wọ́n mọ̀ òun nìṣó ń bẹ̀ wọ́n bá mú lọ gbogbo sójà rẹ̀ tẹ̀lé wọ́n tú gbogbo inú ilé wọn rí nǹkan kan. Ṣé màá wá ànábì ó wàá sọ tí ò rí bẹ́ẹ̀ fún mi ni